Gani Adams bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe fi Ọmọyẹlé Sowore sí àhámọ́. Ó ní ó lè ba òmìnira ìsọ̀rọ̀ ẹni jẹ́. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Iba Gani Adams ti ṣe àtakò sí ìpinnu ilé-ẹjọ́ gíga ní ìlú Àbújá láti fi Ọmọyẹlé Sowore, akéde Sahara Reporters, sí ọgbà ẹ̀wọ̀n Kùjé. Gani Adams sọ pé ìgbésẹ̀ náà lè ba ẹ̀tọ́ ìdájọ́ òdodo àti òmìnira láti sọ ọ̀rọ̀ ẹni jẹ́. Ó ní kò yẹ kí wọ́n máa lo ilé-ẹjọ́ láti dẹ́kun àwọn alátakò tàbí àwọn oníròyìn. Sowore wà lórí ẹ̀sùn ìlépa ẹni lórí ẹ̀rọ ayélujára àti ìtànkálẹ̀ àlàyé tí kò tọ́ lẹ́yìn tí ikọ̀ DSS fi ẹ̀sùn kàn pé ó ń sọ àwọn ọ̀rọ̀ eléyìí tí kò tọ́ tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ẹ̀rọ ayélujára. Gani Adams sọ ìjọba àti ẹ̀ka ètò ìdájọ́ pé kí wọ́n ṣe ìgbẹ́jọ́ Sowore ní òdodo láìsí ìgbésẹ̀ òṣèlú tàbí ìdúkokò mọ́ni. The court was told by the prosecutors that they must insist on sending me to Kuje prison until Wednesday. But guess what? I'm prepared. I brought my prison bag with me today, and I told the judge, who said he can't refuse himself, that when they are ready, I'm outside. Nobody should be surprised. I have predicted before now that all these things are going to happen, but they are happening for a good reason. And the reason is that somebody must make the sacrifice that will liberate this country. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ làwọn kan ń gbé kiri ò pé àwọn agbèrò ni wọ́n fẹ́ fi dípò káì nípínlẹ̀ ọ̀hún. Wọ́n ní irọ́ lásán lọ̀rọ̀ yìí o, kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá. Lónìí Tuesday, ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 23 oṣù kẹfà ọdún yìí ni kọmíṣánná fún ètò ìmọ́tótó àti omi, ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab sọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn. Ó ní òun gbàgbọ́ pé wọ́n ṣi ìjọba gbọ́ ni o. Ṣebí láìpẹ́ ni ìròyìn kan jà rànràn lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn táwọn èèyàn ń pín fọ́tò kan káàkiri pé ìjọba ìpínlẹ̀ Èkó ti gba iṣẹ́ gbálẹ̀-ngbàtà kúrò lọ́wọ́ àjọ káì tí wọ́n sì ti gbé iṣẹ́ náà fún àjọ National Union of Road Transport Workers wípé wọ́n ti di state police tàbí take over káì. Bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n máa fi ọwọ́ òfin mú àwọn tí wọ́n bá rúfin. Ṣá o, Wahab ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ rárá o, wọ́n ṣi ìjọba gbọ́ ni àti pé ìjọba ìpínlẹ̀ Èkó ò ní dá ikọ̀ kankan dúró láì nídìí. Ó tẹ̀síwájú pé ìjọba Èkó mọ bí ètò ìmọ́tótó ṣe ń kojú ìṣòro lásìkò òjò yìí, pàápàá jùlọ ní ìsọ̀ mọ́tò, gáràjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Táwọn ọlọ́jà etí pópó náà ń ṣe tiwọn. Bẹ́ẹ̀ làwọn aráàlú náà yé dalẹ̀ sójú pópó, inú àgbàrá òjò àti etí omi. Ilé tó kan ìjọba lóminú gidigidi. Ju gbogbo ẹ̀ lọ, nǹkan tí ìjọba fẹ́ ni pé kí àjọṣepọ̀ jọ wà láàrin ìpínlẹ̀ Èkó àti àwọn onímọ́tò láti gbógun ti ìṣòro yìí. Ṣùgbọ́n èyí ò ní kí ikọ̀ tó kù má ṣiṣẹ́ wọn. Ó túbọ̀ là á mọ́lẹ̀ dáadáa pé ìjọba Èkó fẹ́ kí àjọ NURTW wá ojútùú sí bí ilẹ̀ dídà sáàrin gáràjì ó fi dìtàn, kí àwọn òṣìṣẹ́ wọn máa ṣàkíyèsí àwọn èrò àti ọlọ́jà, kí wọ́n dẹ́kun ṣíṣe ìdọ̀tí sójú pópó àti gbogbo agbègbè rẹ̀. Lákòótán, Wahab ní èyí ò dí iṣẹ́ káì àti àwọn òṣìṣẹ́ ìmọ́tótó ìpínlẹ̀ Èkó tó kù lọ́wọ́ o. Dípò bẹ́ẹ̀ níṣe ni ó jẹ́ kí ó rọrùn fún kálukú. Ó ti wá rọ gbogbo èèyàn ìpínlẹ̀ Èkó pé kí wọ́n yé gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri àti pé yóò dára kí kálukú máa ṣe ìmọ́tótó agbègbè rẹ̀ nítorí ẹni tọ́wọ́ bá tẹ̀ tó ń ṣe ìdọ̀tí ẹni tóun ó fojú winá òfin. Ó mà ṣe o, ọmọ oṣù mẹ́ta pòórá nílé ìwòsàn kan nípínlẹ̀ Ondo ní ìyá rẹ̀ bá wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún lọ ilé ẹjọ́. Ilé ẹjọ́ gíga kan nílùú Àkúrẹ́ ti pàṣẹ fún ìjọba ìpínlẹ̀ Ondo wípé kí wọ́n san mílíọ̀nù 25 náírà owó gbàmábínú fún arábìnrin Ọpẹ́yẹmí Adégbóyèga lórí ọmọ rẹ̀ tó pòórá mọ́ ilé ìtọ́jú ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Adájọ́ Olúyẹmí Ọ̀sádébẹ̀ gan ló pàṣẹ yìí lásìkò ìgbẹ́jọ́. Ó ní pẹ̀lú ẹ̀rí tó wà níwájú òun, àwọn òṣìṣẹ́ ìjọba ò rí nǹkan kan sọ nípa bí ọmọ yìí ṣe pòórá lákàtà àwọn. Fún ìdí èyí, wọ́n gbọ́dọ̀ sanwó yẹn. Ṣebí arábìnrin Adégbóyèga ló fi ọmọ rẹ̀ oṣù mẹ́ta sí ilé ìtọ́jú Ondo State Ministry of Women Affairs and Social Development lásìkò tó ń gba ìtọ́jú fún àìsàn ìrẹ̀wẹ̀sì ọkàn àti ọdẹ orí káyàn tún mọ̀ sí àìsàn ọkàn. Lẹ́yìn tí wọ́n sọ fún un pé kò ní láǹfààní àti máa tọ́ ọmọ bó ṣe ń gba ìtọ́jú lọ́wọ́, tí wọ́n sì gbé ọmọ òun fún àwọn alágbàtọ́ hospital wọn. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí arábìnrin yìí dé padà lẹ́yìn oṣù kan tó wá béèrè ọmọ rẹ̀, táwọn tọ̀hún sì dáhùn pé ọmọ náà ti kú, káwọn sì ti gbé e lọ sí ilé ìgbókùpamọ́sí. Ẹsẹ̀kẹsẹ̀ lárábìnrin yìí gba mọ́ṣúárì lọ. Ṣùgbọ́n nígbà tó débẹ̀, àwọn òṣìṣẹ́ ibẹ̀ sọ pé wọn ò gbé òkú ọmọ rẹ̀ wá bẹ́ẹ̀ o. Èyí ló jẹ́ kí arábìnrin yìí ké sí agbẹjọ́rò rẹ̀, ìyẹn ọ̀gbẹ́ni Ojú Kékémekè, tó sì gba ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ondo lọ, níbi tó ti pe ilé ìtọ́jú òun àti ìjọba ìpínlẹ̀ Ondo lẹ́jọ́. Lásìkò ìgbẹ́jọ́, adájọ́ ṣàlàyé pé wọ́n fi ọmọ náà tàfàlà nírú nǹkan bẹ́ẹ̀ ṣe ṣẹlẹ̀. Fún ìdí èyí,
wọ́n gbọ́dọ̀ san mílíọ̀nù 25 náírà fún arábìnrin yìí láti fi tù ú lọ́kàn. Ju gbogbo ẹ̀ lọ, owó ò lè ra ọmọ padà, ṣùgbọ́n kò sí nǹkan tí arábìnrin yìí fẹ́ ṣe sí i. Èyí tó ń kan àwọn èèyàn lóminú ni pé ṣé ẹni tó ní àìsàn ọkàn ló yẹ kí irú eléyìí tún ṣẹlẹ̀ sí?